أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا ومكر الله والله خير الماكرين، ومكروا ومكر الله والله خير الماكرين، ومكروا ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Aki gbogbo wa ní ibi tí a wà, kí Ọlọ́run bá kó mọ́sà gba kíkí wa tá a ṣe sí ọ̀dọ̀ Ọlọ́run bá mọ́sà gba ìyìn wa tá a ṣe fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam. Àwa kí gbogbo aláyè ibi tí a wà pé a kó weekend àsìkò dédé àsìkò yìí. Ẹ dákun ká tó lọ títí tí màá bẹ̀ wá gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ wí. Ẹ dákun ìkànnì yìí ń fẹ́ àtìlẹ́yìn gidi gan látàrí ká máa wò, ká share, ká dẹ̀ tó máa make comment, torí pé kí ẹ̀mí ìkànnì náà kó lè bá gùn, kí n ta fẹ́ kí àwọn èèyàn kan mọ̀ nípa ìlú Ògbómọ̀ṣọ́ láti pé kí wọ́n mọ̀. Kíní kan tí a nífura sí pẹ̀lú ọ̀rọ̀ wa nílùú Ògbómọ̀ṣọ́, nílé lóko ni lẹ́yìn odi a ní ìgbàgbọ́ lórí tí a máa ń sọ níbi tá à ń gbé ti ń sọ, ṣùgbọ́n a kì í ṣiṣẹ́ ẹ̀tọ́. Ó fi ń jẹ́ kó máa jẹ́ ìfàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ti yẹ kó ti ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tọ́lọ́run pé kó tí rí bẹ́ẹ̀ bí a ti ṣe ń fẹ́. Àmọ́ Ọlọ́run yóò jẹ́ kí ọ̀rọ̀ tá a bá ń sọ láàrin ara wa síra wa kó máa jẹ́ ìmúṣẹ fúnra ara wa kó tó lè bá jẹ́ ìmúṣẹ fún ọmọlàkejì, tó fi wá jẹ́ ìmúṣẹ fún ìlú ní àpapọ̀. Níbo ni mo ń lọ láàárọ̀ yìí? Mo fẹ́ kẹ́jí ká lọ rí mọ́kẹ́ nìkan wípé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ó ti fẹ́ dàbí ọ̀rọ̀ ajá tán ké létí ni. Nígbà tó ti gé létí tán tó wá sáré mú ọ̀bẹ tó wá lóun fẹ́ lọ rí fi ọ̀bẹ pamọ́. Ǹjẹ́ etí yẹn ǹjẹ́ wọn ti ké already tán ti gé dànù? Ìwúlò wo ló fẹ́ ṣe fún lẹ́yìn kó máa gbàdúrà k'Ọlọ́run bá kó ṣe kíni, k'Ọlọ́run bá kó wo òun sàn? Etí yẹn ní ò lè ṣe kíni, ní ò lè ṣe dá padà mọ́. Gẹ́gẹ́ bí n ti ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, n ti ń ṣẹlẹ̀ yìí, èmi Zubairu Muhammad Taofik mo ti kígbe lórí rẹ̀ nítorí pé kọ́mọ̀ bá dà báyìí. Orúkọ wo ni mo pe Yunusa tí ò bá lára mu ní ìsìn? Ìwà wo ni mo sọ fún wa wípé ká sá fún lára Yunusa wípé tí a ò bá ṣọ́ra yóò dà báyìí? Èwo ni mo sọ tí ò padà wá mọ̀ hàn ní ìsìn? Akíkanjú lọ́lọ́run ṣe ìran Ògbómọ̀ṣọ́, pàtàkì jùlọ ìran tí èmi ti jáde wá, tí ń ṣe àwọn ìran tó yẹ pé àwọn náà tu ilẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n jẹ́ pé wọ́n tẹ̀dó sílùú Ògbómọ̀ṣọ́. Àwọn ìran bàbá títí wa, àwọn Lògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Níbo ni àwọn ìran náà? Àwọn là ń pè ní Bárìbà. A sì wá jẹ́ nìkan tó ṣe pé àwa ò kí ń jìpa èèyàn, àìsí kì í ṣàbòsí. Èyí tí àwọn mùsùlùmí máa ń pè àbí tí wọ́n sọ fún wa arábíkálì tá a máa ń lò, tá a máa ń pè àmánà. A ò kí ń jìpa àmánà. tó bá fi tá a bá ṣe àdéhùn, a ò kí ń jìpa àdéhùn ní tá a bá ṣe. Nígbà tó fi bẹ́ orí Ẹlẹ́mọ̀ṣọ́ tí wọ́n fi gbé lọ sọ́yọ́ Aláàfin, kó tó di pé ó já sí pé wọ́n bẹ̀rẹ̀ Ẹlẹ́mọ̀ṣọ́, nígbà tí wọ́n ti dé láti Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi àrokò tán fi ránṣẹ́ sọ́yọ́, kìí sọ̀yọ́ eléyìí mọ́ o, ìgbà tọ́yọ́ fi ń jọ́yọ́ ni o. Tán pàrokò nínú ìjákin in ló bí àwọn bàbá wa níjọ́ náà. Ẹ mọ̀ wùlẹ̀ mọ́ ronú pé wùlẹ̀ fẹ́ fi mí sí, àbí kẹ́ mọ́ rò wípé èwo la fẹ́ wí ní ìsìn. Ṣé kìí ṣe pé a fẹ́ dẹ́rù kú bá
ẹni táwọn ìrìn rárá ẹ mọ̀ òde dẹ́rù kú bà mí, mo ti mọ̀ pọ́nrọ̀ mi bákan méjì nínú kí n lọ kí n dé àbí kí n mọ̀ dé ikú ni, àmọ́ gẹ́gẹ́ bí akin mímọ̀ pé máa lọ máa dé ní tí ń bá yín lẹ́rù inú ìlú yẹn jẹ́ kí n bá yín tó ń jẹ́ kí n tẹsẹ̀ bọ́. tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣàbòsí wọ́n fẹ́ sáni wọ́n fẹ́ ya ọ̀lẹ ọ̀nà gbòó tí ó jìnnà sí ìlú bàbá títí wọn, ilẹ̀ ibi tí wọ́n ti ṣẹ̀ wá síbi tá ń pè l'Ógbómọ̀ṣọ́ ní ìsìn ní ṣe ilẹ̀ Bàràbá. Ìgbòho ń bẹ̀ yẹn náà ti bẹ́ orí Ẹlẹ́mọ̀ṣọ́ tán gbé lọ sọ́yọ́. nígbòho ìní bí wọ́n ti bẹ́ orí Ẹlẹ́mọ̀ṣọ́ wà tán ti gbé lọ sọ́yọ́. ẹ̀tún lórí ìbéèrè ìtàyìn náà wò. tí wọ́n bá fẹ́ ya ọ̀lẹ tán fẹ́ sá ogun nígbà wọ́n ti ń lọ sọ́nà ibi tán ti fẹ́ lọ rèé kò sí tó ń ṣe wọ́n ju pé kán sá kán tàtibẹ̀ kán bọ́ síbi tó bá bọ́ sí kán bọ́ sílùú bàbá wọn. alágbára ni wọ́n, ológun ni wọ́n. ẹni tí ó wà sọ pé òun fẹ́ lọ rí mú wọn lórí ilẹ̀ Bàràbá yóò sojú ayé yóò sojú gbogbo àwọn èèyàn nígbà náà, ṣùgbọ́n torí ìjákin káwí ká tó dúró tì í lórí òdodo ó ṣe bẹ́ẹ̀. wọ́n kojú Ẹlẹ́mọ̀ṣọ́ wọ́n lẹ́yìn rẹ̀ balẹ̀ lọ́jọ́ náà lọ wọn ò torí rẹ̀ kán wá dé Ọ̀yọ́ Aláàfin kí agbára kọ́ wá gùn wọ́n kán wá sọ pé ibi tó jókòó sí yun gẹ́gẹ́ bí Aláàfin ibi tó wù mí tó kù tí mo fẹ́ jókòó sínú. wọn ò ṣe bẹ́ẹ̀. ìbẹ̀rù Ọlọ́run Ọba àti ẹ̀kọ́ àti bíbí ire ó wà lára àwọn òbí tó bí wa, ńlá wa náà ń lò la fi ń kojú nǹkan tó wà nílẹ̀ yìí. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí, mo dúpẹ́ lọ́wọ́ àwọn tẹ́ ń pè àwọn tẹ́ pè nítorí ti dáadáa. lọ́ba níkà kí ló ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn fídíò yìí ń gbóná pọ̀, ẹ̀rù tiẹ̀ bá wọn. fídíò kan bíi 4 sẹ́yìn bàtàwọn ògbúrò mi àwọn lérò pé bí àwọn ti gbé mi ni wọn ò gbé mi o. technical hint ni mo ní pẹ̀lú àwọn system tí mo ń lò. nǹkan ṣe wọ́n ni àmọ́ kì í ṣe pé wọ́n gbé mi. kí náà fẹ́ gbé mi fún? kí ni mò ń sọ tí mi ò rí ẹ̀rí lé lórí? pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ̀rí rẹ̀ nìyí. ṣùgbọ́n nǹkan tó ń dà wá láàmú jù ní ìgboro Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ wa fẹ́ dàbí ọ̀rọ̀ epo bàáfín lára ọ̀pọ̀lọpọ̀ nínú wa. epo bàáfín ò kí ń sùn, gbogbo ìròrí rẹ̀ ibi tí wọ́n lò òun sí tó òun ti dá iná bọ kínní lára lòun mọ́ wá kiri. kò ronú tútù rí láyé ẹ̀ bí ó ṣe gbòòrò nínú pípaná mọ́ra ìní mọ̀ ṣe iná lọ́wọ́ lára epo bàáfín tí kò fi ń sùn. ẹ tọwọ́bọ̀ ló tutù ṣùgbọ́n òun mọ̀ pé náà ń jó òun nínú, iná lòun fi ń ṣayé. tí wọ́n bá ní lágbájá ó fẹ́ràn kọ́ mọ́ tòògbé púpọ̀ jù, ìwọ̀nba ní kẹ́ ẹ bá wí. oorun sísùn kò jìnnà sí. gbogbo ẹni tó bá sì ti ń lo oorun sùn ọpọlọ rẹ̀ yóò mọ sùn yóò mọ sẹ́tù yóò mọ lálàá. tó bá jí yóò mọ ronú síbi àlá yẹn. ṣé kìí ṣe pé ọwọ́ ayé ti fẹ́ tẹ̀wọ̀n báyìí? yóò sáré nǹkan tí ó fi yẹ kọ́wọ́ ayé ọmọ tẹ̀wọ̀n. aláyé máa fẹ́ mórí jáde, yóò sáré igbó ni ó ṣe mórí jáde. ìròyìn tó bá yẹ kó sá. ẹ dákun l'Ógbómọ̀ṣọ́ sáńtò gbé lọ́wọ́ ni àbá ti rí ohun ọ̀hún sùn dípò pàǹfin lálàá bóòwù ní ọjọ́ iwájú ti ṣe rí. ẹ foríjì mi, a ti gba epo bàáfín láyè lára wa. a ti gba epo bàáfín láyè lára wa o. níta fi dáná bọra wa lára ló kù. kìí ṣe pé bóyá ń tòògbé débi bá fi sùn tá fi lálàá ronú kankan tó yẹ kí a ṣe lórí níta bá pàdé níbi àlá. ibi tí mò ń lọ láàárọ̀ yìí ó ń jẹ́ nǹkan tí ń jẹ́ ìkálára fún mi, ó ká mi lára gidi gan. mo gba pípé oríṣiríṣi
mo sì gba àwọn tó yẹ pé wọ́n lù wá lọ́gọ̀ ẹnu lórí tá a ṣe. Wọ́n ní yìnyín rí ká lè bá ṣe míì. Mo fi àsìkò yìí fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń pè mí pátápátá lórí ìrìnàjò yìí. Àwọn tá a ní ká ràn wá lọ́wọ́ kí ìrìnàjò yìí kó lè bá move. A rí àwọn tí wọ́n fún wa ní àwọn information tó múnádóko tó yẹ pé tá a bá fara balẹ̀ á gbọ́n ìrìn lórí nǹkan tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́. Tá a sì wá fi wá mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń tẹ̀lé wọn wọ́n ń tẹ̀lé wọn lórí irọ́ ní ibi tó wà ń lù kò jẹ́ kí àwọn èèyàn mọ̀ bí tán fẹ́ gbé ẹrù ara wọn tán fẹ́ sọ̀ka. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí a bá tara lé ní lọ́pọ̀ ọ̀wọ́n gógó rẹ̀ kò ní ṣe rà fún wa mọ́ o wípé apá wa kò ní ká mọ́. Tí ẹ̀dá bá wà tó bá gbọ́ngbà àgbọ́n jù bí tí bàbá mi mọ́ sọ òwe Haúsá ni wọ́n ní sọ́nsọ́ mi wáyó àwúyà tẹ́rùkù ike ká mọ̀ sí. Ẹyẹ tó bá ti lóhùn gbọ́n pípọ̀ jù àgbọ́njù ẹyẹ ọrùn ní páńpẹ́ tí máa ń mú torí kò ní fẹsẹ̀ wálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ ló jẹ́ pé páńpẹ́ ọ̀bá ti mú tẹ́ bá ti dé in tó ké pé níbi ẹsẹ̀ rẹ̀ lẹ́ẹ̀bà torí pé bó ṣe mú báyìí páńpẹ́ gé ẹsẹ̀ òun ó sì tún ní ẹ̀mí àtàrà àti lè fò lọ. Ẹ̀ẹ̀kan déédéé wá bá ẹsẹ̀ ní pé ó dànù pé páńpẹ́ àkíní ó kù díẹ̀ ẹyẹ yẹn ò bọ́ síbẹ̀ tán ẹsẹ̀ rẹ̀ ló gé ibi ẹsẹ̀ yẹn lẹ́ẹ̀bà. Ṣùgbọ́n ẹyẹ tó bá lóhùn gbọ́n pọ̀ jù ni ó wá mú àtúrí àtọrùn ni ó wá kíbọ̀ ìtàn kíbọ̀ bí òun fẹ́ mọ̀ láti pé kó wọn jẹ́ bí páńpẹ́ ó ti ṣe mu lọ́rùn náà fi sọ pé ọgbà àgbọ́njú ẹyẹ ọ̀nà ní páńpẹ́ tí máa ń mú wọn. Ọgbà àgbọ́njú tí ń dà wá láàmú nílùú Ògbómọ̀ṣọ́ ti fẹ́ jẹ́ kí páńpẹ́ ó fẹ́ mú wa lọ́rùn. Àwa la sọ pé ogun ọ̀jàjàjà kókó Ògbómọ̀ṣọ́ rí adénú ọkọ̀ láwa sinmi tó ipò kan wá balẹ̀ ni. Àwọn tó ń fi irú rẹ̀ kọrin ìjà padà lórí èèwọ̀ nínú ìtàn pé nínú àwọn tọ́jẹ́lé ọba àwọn mélòó nínú wọn náà ti fi ẹ̀mí wọn lélẹ̀ torí pé kí Ògbómọ̀ṣọ́ lè bá wà lọ́dún ìṣọ̀kan. Nínú wọn làwọn tó gbé ọmọ wọn méjì kalẹ̀ báyìí rẹ̀ lóbìnrin tó fi rúbọ nígbà náà nítorí pé kí ogun wọn bá jàlú Ògbómọ̀ṣọ́. Àṣewá láwọn alábòsí tó wá jẹ́ pé wọ́n pera wọn l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n wá ń wọ́n náà kógun wọn jàlú. Àwọn yìí gangan fúnra ara wọn náà tó wá ń lẹ ìlú lóko náà tún wà lábẹ́ gbogbo nǹkan tá à ń bá kálẹ̀ káàkiri. A ò wá ya kí mọ́ àwa ya ọ̀lẹ. Bàbá wa Gandhi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ kẹta kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. Mo bá yín dúpẹ́ pé rí bàbá rere bí yín torí pé bàbá yín fi ìtàn gidi kalẹ̀. Àwọn èèyàn ọmọ túmọ̀ nǹkan tí bàbá yín ṣe ẹ jẹ́ ká sọ fáyé lónìí kí wọ́n mọ̀ kí ni nǹkan tí bàbá yín ṣe. Bàbá yín sọ ìwọ̀ ìjọmọ akin wọ́n gba ìlú Ògbómọ̀ṣọ́ lẹ̀ lọ́nà wo ọ̀nà tí bàbá yín fi gba ìlú Ògbómọ̀ṣọ́ lẹ̀ àwọn tí ọba mọ̀ lónìí kí n kàn mọ̀. Nígbà tí ogun Biafra àgbàjọba tó ṣẹlẹ̀ ní 1966 wọ́n mọ̀ lórí pa bàbá wa Akíntọ́lá ẹ̀yìn ìlú mọ̀ ni wọ́n pa wọ́n sí kìí sí ní Ògbómọ̀ṣọ́. Bàbá Olúmọgẹ́gẹ́ ti sìn bàbá wọn ilẹ̀ tó ṣe agbátẹrù tí wọ́n lídì àwọn mẹ́ta tán lórí gbé òkú Akíntọ́lá tán ní orí adé ní kọ̀gbọ́dọ̀ súntá ọmọ akin ni wọ́n kìí wá ṣe páwọn lọ kankan kó mógun. Tó bá ṣe pé irú ìgbà náà Akíntọ́lá bá dẹni tán bá sin sẹ́yìn ìlú ni ìwé òkú ọ̀rọ̀ tó ń sọ sáwọn ará Ọ̀yọ́ pé lágbájá ṣe bá lágbára ni ẹbọ́ bá lélẹ̀ yìí ẹbọ́ sá lọ ni lágbájá ẹbí wọ́n gérí rẹ̀ ní lágbájá ṣe ló ṣe kíní ni
ìtàn yẹn ọba wà lára Ògbómọ̀ṣọ́. Kódà nínú àwọn tó wọ́n bá jẹ́ kí wútàn náà kọ́ máa ṣe lórí Ògbómọ̀ṣọ́, Olúgbọ́n ọba wà nínú ẹni tí ó máa pa ìtànkítàn nígbà náà. Àmọ́ bọ́ bá tẹ̀ fẹ́ pìtànkítàn ní ìsìn nígbà náà, nínú àdálẹ̀ rẹ̀ a ó lè bá wípé bàbá wa Akíntọ́lá ó fẹ́ dàbẹ̀ ni pé wọ́n fara pẹ́ Olúgbọ́n, wọ́n fara pẹ́ Igbọ́n. Ẹ wá tún wá béèrè wípé bàbá wa Olúmọ̀gẹ̀gẹ̀ níbo náà fara pẹ́. Díẹ̀ nínú àwọn ìran wọn nu tí bàbá Olúmọ̀gẹ̀gẹ̀ nígbà náà tí wọ́n gbé òkú wọn wá sílé. Orí pẹ́ aṣiwèrè ó gbàgbé. Nígbà tí wọ́n mọ̀ tán wọ́n mọ̀ sọ̀sọ́kúsọ. Ìlú bí tí wọ́n fi ń kí ọmọ àlè lẹ́yìn láti wá gbógun ti ìlú Ògbómọ̀ṣọ́. Kìí sí sáwọn ẹlòmíì náà fún wọn láyé jẹ lórí nǹkan tó wà nílẹ̀ yìí. Ìní pẹ̀lú àfáà mi kan, ọkọ mi ní kéwú, ọlọ́ọ̀bá kọ́ wá mi ṣe dáadáa fún wọn. Nígbà tá à ń jọ sọ̀rọ̀ nínú àwọn tírà tó ọmọ kí wájú wọn, mo ké tírà tán ni mo bọ́ sórí kíní. Àwa sọ ọ̀rọ̀ kan ìlú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n wá mú hadisi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kan wá, èyí tán fi yé wa. Wọ́n ní òdodo ẹyọkan ní, kódà kó ṣe pé gbogbo ayé ọba gbà tó ẹgbẹ́ nìkan lọ́ba dì mú, gbogbo àwọn tó kù tí wọ́n gbà wọ́n padà wá bá lẹ́yọkan. Irọ́ sì ní, kódà kó ẹgbẹ́ gbogbo ayé ló bá sì ń pa irọ́, kò ní ní orúkọ méjì orí irọ́ náà ni, nínú àìdá náà ló wà. Èló bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí èmi yìí ń sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Yunusa pé ó rí báyìí kò rí báyìí, ó ṣe báyìí kò ṣe báyìí, tí mò ń sọ tí a kọ̀ tá ò gbọ́, ṣùgbọ́n kò lè yà wá lẹ́nu torí pé Noah tó bímọ, ọmọ ẹ̀ náà mọ̀ wà nínú ẹ tó sọ pé wọ́n mọ̀ ní gbọ́ sí bàbá lẹ́nu. Kí ló ti wá fẹ́ ṣe ìyá mi lẹ́nu pẹ̀lẹ́nu tí ìyá bàbá nǹkan kan pa mí pọ̀ pẹ̀lú ẹ̀? Tá a wá sọ pé tẹ́nìkan ṣe ni tó wá fẹ́ jẹ́ tuntun lójú wa. Mo bá wọn kan pàdé lórí Facebook, wọ́n bẹ̀rẹ̀ sí mọ kó làálí fún mi. Fọ́tò ara mi ni mo gbé sí i. This is 8 years ago. Sísìn yìí nígbà tí wọ́n mọ̀ wò ó bọ́ síbi ìsàlẹ̀ comment, ó bẹ̀rẹ̀ sí ibú mi tí nǹkan kan pè é pẹ̀lú yálàyà bàbá ńlá bàbá wọn pọ̀. Nígbà tí màá mọ̀ wò ó, wọ́n ti lọ retí profile ara wọn pé káyọ́ mọ́mọ́ àwọn, àmọ́ lọ́ọ́ mọ̀ yìí ní látúbọ̀ tán rí mi ò ṣẹ̀yìn nǹkan pẹ̀lú pẹ̀lú yín pọ̀, àyàfi tí nǹkan bá pa mí pọ̀ pẹ̀lú yín lókù. Gbogbo Ògbómọ̀ṣọ́ ni mò ń bá wí, àtàgbáyé ni mo sì tún tẹnu mọ́. Ẹni tó bá fẹ́ sọ pé nǹkan tó pa wọn pẹ̀lú lọ́ba ní kàpọ̀ rí ní láyé yìí, ẹni kọ̀rọ̀ rí sanwó fún blọ́gà kan jáde kan sọ̀rọ̀ nípa mi. Mi ò mọ̀, mi ò kí ń ṣàfà. Ẹrú àwọn àfáà lè mi, mẹ́sẹ́ńjà àwọn ẹ̀dá síwájú Ọlọ́run ọba ni mí. Àwọn tán bá ní ẹrù tán bá dì fún mi báyìí pé bá wa gbé ẹrù yìí lọ sọ́dọ̀ Ọlọ́run, tó bá gbé débẹ̀ tán ó lè ṣe é pé wọ́n fẹ́ by the time tọ́lọ́run bá ṣe tán tó bá fẹ́ dá wọn lóhùn ẹrù tí mo gbé lọ síwájú Ọlọ́run, ẹnu ara wọn ò fi mọ́ fẹnu ara wọn sọ pé iṣẹ́ ta rán yín ẹ ti bá wa jẹ. Kódà màláíkà lágbájá lọ́lọ́run rán wá tó gbé nǹkan báyìí fún mi, orí tọ́lọ́run bá ṣe látàrí tí mo ta rán yín nù, ní tí mo wà fún nù. Mi ò ní gbé kaná, mi ò ní egbò tí mò ń tu. Tí wọ́n bá mú egbò tí wọ́n bá fà á, èyí tí màá fi ṣiṣẹ́ ẹ̀yìn mi àbí tí màá fi ṣe ti ibà tí máa ń dà mí láàmú ni. Eléyìí ò sínú wípé bóyá mo ṣì sá ọjọ́ orí lọ́fà. Nígbà tí mo wà ní kékeré mi ò kúndùn abẹ́rẹ́, mi sì bá wọn lò. Mi ò mọ̀ tí ń jẹ́ àìsàn, ọpẹ́ ni fọ́lọ́run. Àìsàn ẹyọ kan tí máa ń dà mí láàmú kò ju malaria lọ. Ẹ̀fọn gbọ́dọ̀ jẹ mí lẹ́ẹ̀mejì, yóò ti bẹ̀rẹ̀ iṣẹ́, yóò bẹ̀rẹ̀ níjọ́ kejì báyìí ni ó ti mú mi. Ògùn bàlókù tí máa mọ̀ wá kálẹ̀ káàkiri. Sáré ògùn ilé ìta bá sọ ilé ìmọ̀ra wọn, ta bá ju ilé chemistry tèmi tí mò ń lò, pharmacy
ṣọ́ọ̀bù pharmacy tèmi tí mo ń lo islamically ń lórúkọ ọlọ́run ọba mo lè mórúkọ eléyìí kí n jẹ́pọ̀ mi léyìí kí n mú eléyìí kí n jẹ́pọ̀ mọ́lẹ̀ kí n wá ṣe experiment lórí ẹ̀ wípé tá a bá tiẹ̀ mórúkọ ẹ̀ àtẹ́lẹ̀ tá a bá papọ̀ kí nìkan tó fẹ́ mú jáde nítorí jẹ́ kí n mọ ìdàbí àfáà nìyẹn pharmacist lè ní lójú ọ̀nà ti tẹ̀sùbà láti mọ mórúkọ ọlọ́run ọba mọ́ra wọn lórí ìrìn àjò bí a ò ṣe ní ṣìṣe níwájú ọlọ́run ọba mi ò sì tẹ́tíra síwájú ẹnìkan rí wípé bó ni màá ṣe lówó bó màá ṣe dà báyìí àmọ́ kí ní ń jọ́ lọ́hùn bó nìyẹn ṣe lè ṣe in ló fi fàtọ́ yẹ pé mo fi láyà bí kìnìún tí ẹ̀rù kankan kò bà mí láti sọ jíjú dúdú fún gbogbo wa. Wọ́n á fẹ́ kìlọ̀ kinní kan fún wa àwọn tá ń ròyìn wọn dáadáa ní ìsìn bí àwọn bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ti sin nípa rú dáadáa tó ń ṣe kalẹ̀ tí wọn ò jẹ́ kí ikú akíkanjú kọlọ̀rí sọnù sẹ́yìn odi kí ló mú wa tá ò ní sakíkanjú lórí nǹkan tó jẹ́ tọ́ọ̀lù ká gbálé ìlú lọ́wọ́ ká ní àkọọ́lẹ̀ tó dáa. Bàbá yìí ti ṣe ti pẹ́ èmi Zubairu Muhammad Taofeek ní ìsìn kódà àwọn ọmọ pẹ̀lú èmi yìí gan tó lè padà wá sọ nǹkan tọ́jọ́ mọ́ àkọọ́lẹ̀ ní tán ṣe kalẹ̀ ládé là ń bá ní ìsìn là ń sọ irú rẹ̀ náà là ń sọ nípa Ṣọ̀ún àkọ́kọ́ tọ́lọ̀rí gbé orí ẹlẹ́mọ̀sọ́ wá tó bá fẹ́ jẹ àmọ́ náà ńgbà náà tó bá fẹ́ dalẹ̀ yóò dalẹ̀ kí ló mẹ́yìn tẹ́ pera yín láwọn aṣíwájú ìlú fi ń dalẹ̀ ìlú ẹ bẹ̀rù alálẹ̀ ìlú ni ẹ ò mọ̀ wípé ó lè padà jà tẹ́yìn bá ti sọ pé ẹ ti gorí òkè ẹ ti fo gádà bí kò náà ṣe mọ̀ wí káfárá ó tó já ẹ ti kọjọ́ odò tán káfárá ó tó já so dá yín lójú pé àwọn ẹbí yín ò kù sẹ́yìn bóò ni wọ́n ṣe bá yín níbi tẹ́ wà ìrònú di púpọ̀ bàbá àbí ìyá ti wà lókè odò ọmọ àtàwọn ẹbí wà nísàlẹ̀ odò bóò ni wọ́n ṣe pàdé ìrònú méjèèjì náà ní wọ́n padà run ìran yín torí pé kí ni nítorí ẹ̀kẹ́ fi ṣèkan tẹ́ fi wà níbi ìpín tí ọba já kọjá ẹja wà ń bì tó bá jẹ́ pé a sì lè kọjá kó tó já tán ẹja kọjá tán tí ọba já wọ́n wá sáré wípé ẹjẹ́ kẹ́yìn ogún òkè odò bá fara ọba já kọjá tí ẹ bá fi ọwọ́ ogbó ara yín nìsí tẹ́ bá fi wù ú wípé ẹjẹ́ ká máa dàrú lọ a ó rí dàrú nítòótọ́ ṣùgbọ́n báwo lẹ ṣe fẹ́ ṣe pẹ̀lú àwọn ọmọ yín àwọn ìtàn wo lẹ fẹ́ fílẹ̀ táwọn èèyàn fi lè mọ ibi tọ́ka sí à ń sọ èyí fún wa ní èyí tẹ́ ń kanlẹ̀kùn lékálẹ̀ káàkiri nílùú Ògbómọ̀ṣọ́ tó Ògbómọ̀ṣọ́ fi ń rí bó ti ṣe rí yìí tẹ́wò sọ nǹkan lórí Ògbómọ̀ṣọ́ ṣe nílọ síwájú tó wá jẹ́ pé Ògbómọ̀ṣọ́ ṣe ṣubú lẹ̀ ń wá torí gbogbo ẹni tó bá ṣe nǹkan pẹ̀lú Yunusa Ògbómọ̀ṣọ́ ti ṣe ṣubú ní wá níbo l'Ògbómọ̀ṣọ́ pé ti ráyè àlejò tó dé tó fẹ́ gbalé mọ́ wọn lọ́wọ́ àwọn Fúlàní lẹ̀ ń wò wípé tá má ti fún wọn láyè wọ́n balẹ̀ mọ́ yín lọ́wọ́ Yunusa wọlé tọ̀ yín wọ́n pariwo ńgbà náà pé bọ́bọ́ ìskámọ̀ ni ọmọ yìí sọmọ Ògbómọ̀ṣọ́ tó bá dá lójú láti jọ mú tó sọ̀rọ̀ Yunusa gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ sórí kíní tẹ́ ń bú mi ẹ̀yìn ṣe kọlọ́gbọ́n wípé kó lọ rèé pé lọ́ba níkàlẹ́jọ́ ní kóòtù ẹ bá sọ fún ní kó lọ rèé pé lọ́ba níkàlẹ́jọ́ ní kóòtù ṣé kò ọpọlọ tí yóò tó ronú fún yín ní kẹ́ẹ̀mọ́ ẹgbẹ́ àṣẹ nítòótọ́ lọ́ba níkà mọ ọmọkùnrin yóò sì mọ tí ń sọ ntọ́fà tí Yunusa ò fi lè lọ sí kóòtù nìyẹn Yunusa wọn lọ sí ilẹ̀ Haúsá ìwọ̀n lọ rí pètè ogun nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ sẹ́yìn ẹ lọ rí fídíò tó bọ́ sẹ́yìn lábẹ́ ọ̀rọ̀ tó bọ́ sẹ́yìn ẹ jẹ́ kí n sọ díẹ̀ nínú rẹ̀ fún tèmi náà tó ń bá ní online lónìí ní mo ṣe ní audio video wọ́n ṣe ni ó wá jẹ́ pé díẹ̀ nínú nǹkan tí mo ti gbọ́ wọ́n fẹ́ kẹ́ gbọ́. láìsí mọ́ṣáláṣí ṣé o gbọ́ rí ṣé màmú wa ní. yídì nìkan náà wà lókè lọ́dọọdún. yídì tó ń kí ẹ̀sìn òrùn kó lè máa kí ènìyàn lọ láìláì kò possible ó máa stop ń jọkùn torí ibi tó ti ń kí ní ẹ̀gọ́ development máa padà débẹ̀. ṣé wọ́n kàn máa fi ilẹ̀ yẹn lẹ̀ ṣé Muslim community máa fi ilẹ̀ yẹn lẹ̀ for life bẹ́ẹ̀ kò possible understand ó mì pé tó ń ṣe ìwọ̀nba yìí tó ń kí ẹ̀ náà ń sìn àsìkò ń bọ̀ tí kinní yẹn máa stop ìmọ̀mù kí ló wá jẹ ṣé o máa níyàn tán fífi síbẹ̀
wọ́n fi síbẹ̀ pẹ̀lú àníyàn pé níjọ́ tí wọ́n bá rí ìmáàmù tó wà bẹ́ẹ̀ yọ ó wá jẹ ìmáàmù, so ìmáàmù yà wá ranjú rẹ̀ wá yọ òun. Ó tí gbọ́ ó kàn dàbí kẹ́nìkan jókòó sí pé ókè níjọ́ tí wọ́n bá ti yọ president Tinubu òun náà di president Nàìjíríà. Gbogbo eré táwọn Àtíkù Sá àti Peter Obi ṣé wọ́n rí yọ ń court sọmọ́ọ̀mù yẹn lò wọ́n máa wo rẹ̀ rùn kan yọ. Ṣé wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ pléyà tí wọ́n bá rà Ọlọ́run sí òun gbá bọ́ọ̀lù wọ́n máa ra pléyà mi tó ṣe pé tí season àfi parí kò ní kó ń bẹ́ǹkì. Dáadáa. Iná ilẹ̀ gbọ́ yìí ẹ gbọ́ bó ti ṣe sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bí ìgbà tó yẹ kó ní sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bí ìgbà tó yẹ pé ìdájọ́ ilẹ̀ Nàìjíríà pátápátá tẹ́lọ́wọ́ òun lọ́wọ́ níbi tí Yunusa gbé ti ń sọ wípé ìtẹ̀síwájú development ọba ilẹ̀ Yídì àdìbò okò ń bẹ ibo lágbé ti rí ìmáàmù tí ò ní mọ́sálásí. Òun náà ló sì jáde nínú fídíò tó gbé ní sọ báwọn ń tan ìlú ní pẹ̀lú àwọn ilé ayé rárá. Ẹ̀gbọ́n òun làbíbù bọ̀dá àbíbù. Tí Ògbómọ̀ṣọ́ bá mọ̀ pé à ń tan àwọn ni bóyá ń jọ́nà ẹ̀ mọ̀ ń bẹ̀rù. So sí màmá ń tàn ẹ̀tàn jẹ́ lásán ni ẹ̀rọ máa ń jà àjà ó dá nísìn nígbà ìdìmọ̀ ni. Báwọn ààfin tí bọ̀dá àdúgbò bá kó wọn lóde tí wọ́n bá darí tí bọ̀dá àdúgbò bá kó àwọn jàmbá àfi darí ibo ni wọ́n kọ́ lọ ìjà ìlara ń sàlẹ̀ àpò. Bẹ́ẹ̀ni náà bá kó àwọn ìlú lóde tá a bá darí ibo ní kọ́ lọ ọ̀dà ibo ni gbogbo ọlá ń padà sí àtọ ọlá àlú bọ́lá padà sí ọlá àfin bọ́lá padà sí Mo rò pé ti gbọ́ ní ìsìn bó ti ṣe ń pe ìmáàmù àbíbù ní bọ̀dá àbíbù níbí yìí, ẹ sì wá gbọ́ irú ahọ́n tó lò fún ìmáàmù àbíbù níbi ti tọ̀hún. Níbo là ń lọ pẹ̀lú ọ̀rọ̀ Yunusa? Òdodo ọ̀rọ̀ kò pé ká mọ̀ sọ òun wípé ọmọ yìí kìí sọmọ ìlú ni adé ìsọmọ ìlú kọ́. Mọ́sálásí odidi ìlú Ògbómọ̀ṣọ́ ẹwẹ́ ni tí Yunusa fi ránṣẹ́ tó fi kalẹ̀ pé kọ́ wá kírun. Wa gẹ́gẹ́ bí ṣe sọ nínú àyà rẹ̀ pé falanúhiyyannahu hayatan tayyiba ní sí fídíò gbé ní jábá ẹni pé kó yípo kọ́ bọ̀ ni báwo ti ẹ̀gbọ́n tó wí dáadáa bá ṣe fẹ́ akànfẹ́ kẹ́ ẹ wo ẹ̀yìn ibi tó jókòó sí ẹni kẹ́ wá wo pẹ̀lú àwọn fídíò Yunusa tẹ́ ti ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ibi tí Yunusa ti ń ṣe kútúbà náà lárákùnrin yìí dúró sí ní àbí ń kọ́. Nínú ìwádìí wa tó fi dìgbà tí mo fi bẹ̀rẹ̀ sí máa ṣe fídíò yìí a ò tí ì mọ orúkọ rẹ̀ ṣùgbọ́n kì í sọmọ Ògbómọ̀ṣọ́. Káwá bí Yunusa léèrè pé kí ló fún ní inventory nínú ọkàn rẹ̀ láti pé kọ́lọ̀ rí gbé ẹnu ní ìwá láti ìlú mi ìbí kọ́ wá ṣe ìmáàmù ní mọ́sálásí ìlú tọ́jẹ́ ti mọ́sálásí Ṣọ̀ún tọ́jẹ́ ti gbogbo àwọn aráàlú, àwọn tí ọpọlọ wọn dọ́ta tí wọ́n ti kó wọn lọ́pọlọ dànù tí wọn ò nírò rí, wọ́n tún wá tẹ̀lé arákùnrin yìí kírun nínú mọ́sálásí ìlú láti wípé wọ́n dóńdó wípé wọ́n ti ń pète bọ́ ṣe fẹ́ gbógun ti ìlú látara ní tí Yunusa ti ń pète kalẹ̀. Gbogbo nǹkan tá à ń sọ yìí ó dàbẹ̀ ni pé bóyá èèyàn fi ń gbógun tì ní, èmi ń gbógun tì lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́, mi ò fi bò ó ń gbógun ti Yunusa lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Ó dìgbà tó bá gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó bá gbé kalẹ̀, ṣùgbọ́n wọ́n fẹ́ kẹ́ lọ rí mọ́ kínní kan. Yunusa wọlé ìgbé ẹ̀tọ́ yìí kalẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ pọ̀n wá sílùú Ògbómọ̀ṣọ́ kí ìyá rẹ̀ kọ́ mọ́ jẹ yín. Gbogbo bá ń ṣe sùúrù ọ̀rọ̀ tó bá ń ṣe kéyín lápá bẹ́ẹ̀ lẹ́tọ́ ṣẹ̀ṣẹ̀ tó mú ọ̀nà bòmí lẹ́tọ́ ṣẹ̀ṣẹ̀ mú jáde. Tá bá sọ báyìí pé wọ́n dákẹ́ níbí ó fúlì ẹ̀wọ̀n rò pé nǹkan yẹn ti dákẹ́ ni wọ́n tún lọ rí gba ọ̀nà bòmí níbi tí ẹ̀ ò fọkàn sí láti pé kí ni láti pé kọ́jẹ́ pé ká sọ pé nǹkan táwọn fẹ́ ṣe àbíbi táwọn gbẹ́sẹ̀ lé àwọn ò mú ẹsẹ̀ wọn kúrò. Eléwo ní ń gbo Yunusa láyà
tó fi wá di wípé Yunusa fi wá dẹni tí wọ́n lọ rí àwọn gọ́vnà tó wá láti ilẹ̀ Haúsá. Àwọn tó wá lọ láti ilẹ̀ Haúsá náà ní ìsìn kìí ṣe nǹkan míì ní ìsìn látorí pé kán lè bá kún un lágbára. Tán bá kún lágbára láti wá fẹ́ ṣe kí ni, láti wá dá wàhálà alẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ láti ibi kan sọ pé àwọn o báwọn ti ṣe wáyé o àwọn fẹ́ gbàgbára fún Yunusa ni. Ẹ wá jẹ́ ká gbéra wa léèrè, ṣé Yunusa lè jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ kọ́ mọ́ lórí wáwọn èèyàn láti ilẹ̀ Haúsá láti pé wọ́n fẹ́ wá ogun jàlú Ògbómọ̀ṣọ́? Àbí kí ló mú Yunusa tí fi ń wá gọ́vùnà Bùnmí lọ? Níbi ló ti sọ níjú gbangba ní ìsìn fídíò rẹ̀ ni wọ́n mọ̀ play tí Muyideen náà mọ̀ bá translate ẹgbẹ́sẹ̀ ẹgbọ́n tí ń sọ kódà níwájú àwọn aṣíwájú ìlú Ọ̀yọ́ ní ti ń sọ fún wọn, Ọ̀yọ́ state ní ti ń sọ fún wọn wípé àwa mùsùlùmí ò ní gbà tí ìbá ṣe pé mùsùlùmí ló bá jẹ́ kínní yóò mọ̀ bá wọn tú. Òun dàbí interpreter ni tí wọ́n bá tú gbogbo tán bá ń lọ. Àwọn tí wọ́n bá ṣe tán láti pé kán lu jìbìtì wọn ó lu jìbìtì láti pé kán gba tọwọ́ wọn. Àìní lọ Yunusa kò sálàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́. Gbogbo tá bá lè ṣe láti pé kí àlàáfíà kó bá ìlú Ògbómọ̀ṣọ́ òun la gbọ́dọ̀ ṣe. Ìyẹn báyẹn ètò tó dàbí rẹ̀ tá a fẹ́ sọ ìlọ̀rọ̀ ilé Ayélára. Ẹ̀yin ilé Ayélára, ọ̀rọ̀ yìí kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n. Ìyà tẹ́ ń fi ń jẹ ìlú ó ti tó gẹ́. Tẹ́ bá lẹ̀ lọ kóòtù tẹ́ gbé Yunusa lọ sí kóòtù directly, àwọn tó yẹ kẹ́ ti fìyà tí ó wà nílẹ̀ yìí jẹ́ ti pọ̀ jù. Tẹ́ẹ̀bì fi hàn wọ́n pé nǹkan tẹ́ ń ṣe yìí ń bà wá lórúkọ ẹbí jẹ́. Ẹnìkan náà lọ́rọ̀ yìí gbé wá ní ìsìn tẹ́yìn gan náà mọ́bi tó ti wáyé ní ìsìn lórúkọ ìdílé yín náà lòun náà tún pera ẹ̀ nídìílé tán ní kó wá dúró sórí múmbàrí kó wá sọ. Ẹ dákun yìí ilé Ayélára ẹjọ́ òlẹ̀ tó fẹ́ fún wa nísìnyí. Ìjọ́ òlẹ̀ fẹ́ tó fún wa nísìnyí. Arètí kẹ jáde kẹ pariwo pọ́mọ yìí sọmọ bàbá yẹn ò mọ́. Tó bá ṣeé ṣe gan tẹ́ bá lọ rí rìpọ́ọ̀tì ẹ̀ tẹ́ bá ní kẹ arrest ẹ̀. Tẹ́ bá arrest rẹ̀ for trespasses kò tí ì burú jù. Ìlú òkun yín lọ́wọ́ sójó náà ní í ṣe yín báyìí. Afẹ́kẹ́ lọ́mọ kìíní kan tẹ́ ò bá mọ̀ lónìí. Tẹ́ ẹ bá ẹlẹ́jẹ́ kọ́rò Ògbómọ̀ṣọ́ kó dà bó ti ṣe dà yẹn. Ìran yín náà ló wà ní Ìkòyí o. Àwọn náà ń gbógun ti kábíyèsí o. Ìran yín ni o. Ẹ̀yin nìkan nígboro Ògbómọ̀ṣọ́ tó bá yẹ̀ lẹ́yìn ìdílé ọba kò tí ì ṣẹlómi tó tí ì ní nǹkan tó lágbára púpọ̀ jù tó yẹ kí wọ́n bọ bí òòṣà tó sì yẹ kóun náà kọ́ máa ṣe gẹ́gẹ́ bí ẹrú Ọlọ́run fún wa nílùú láti rí ìdàgbàsókè fún ìlú Ògbómọ̀ṣọ́. Ilé àkọ́kọ́ tó yẹ kí wọ́n ṣírò ilé ìran àkọ́kọ́ tó yẹ kí wọ́n ṣe báyẹn fún ìlú Ògbómọ̀ṣọ́ ìnílé Ayélára. Ó ṣe wá jẹ́ pé ẹ̀yin náà lè fẹ́ jẹ́ pọ́blẹ́mù fún wa. Ẹ̀yin lè jẹ́ pọ́blẹ́mù fún wa o. Ẹ̀yin èèyàn ẹ̀ pé kí ni mo wí? Gbogbo ẹni tó bá ní ọmọ ilé kíní ni wá, àwa ṣe kíní kan, àwa ṣe kíní kan. Gbogbo yín sì wà lábẹ́ àìkèsí pé lábẹ́ ẹ sì wà lẹ́yìn irú oore àti ọlá tọ́lọ̀ ń ṣe fún ilé Ayélára tí wọ́n mọ̀. Ẹ̀pin sáwòwò Ayélára ní jẹ ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ̀ṣẹ̀ lé ní Ayélára ní jẹ ìmáàmù Ìrẹsà. Ẹ̀ṣẹ̀ léjì Ayélára ní jọba ní Ìkòyí. Ẹ̀ṣẹ̀ ní mẹ́ta. The first giver àdínní of Ògbómọ̀ṣọ́ ilé Ayélára ló ti jáde, àwọn náà ń jẹ mẹ́rin. Sójú ọgbà yín tì ní pé adúrú àwọn nǹkan ńlá kìdìgbàgìdìgbà tẹ ẹ níyì kó wá jẹ́ pé ká tó mọ bá yín lẹ́yìn. Ọmọ akínní yín o kò yẹ kẹ́ ẹ lè sojú. Kó wá jẹ́ pé nípa ọ̀rọ̀ nípa ìjáde sí kẹ́mọ́ lè jáde sí wọn kọ́mọ lórí kankan ló bí síwájú lé yín wọ́n ṣe anniversary wọ́n ṣe nǹkan kan kẹ́mọ́ ti jọ fọ́ra yín lórí dànù. Ẹ̀wọ̀n àrètí pé bọ́ kábíyèsí ní ọ̀ràn yín. Kábíyèsí ò lè ràn yín. Kábíyèsí ó ṣe ràn yín torí kíni. Ẹ gbọ́rọ̀ kan tí mufti sọ náà. Wọ́n wá fi ìbára ẹ̀yọ̀ kan gbọ́dọ̀ kan ní wọ́n á sọ lé wọ́n ní àwòrókún wọ́n àníhà. Ẹ̀ pa yín láti ẹ̀ ń tẹ́ ẹ sí wo ẹ̀ sì kọ́ fún yín pé má ti bẹ́ẹ̀. So bọ́ a sọ wá jẹ̀bọ́ láàmì èyí tẹ́ ẹ tẹ́ ẹ fi pọ́nrọ̀ lé ẹ fi pọ́n ẹ̀ sì lé mi kèé sì mi mọ́ pa yín láti ẹ̀ ṣe ń tẹ́ ẹ sí ewu. Àmọ́ ní kápá kí n kọ̀ fún yín pé ẹ má ṣe torí ẹ ti bẹ̀rẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ wá ní gbogbo ohun tí. Ṣé ti gbọ́ nǹkan tí mufti
Suleiman Farouk tó wí nígbàtí nǹkan ṣẹlẹ̀ tí wọ́n lọ gbìjà síwájú wọn, bó tilẹ̀ jẹ́ pé àwọn tọ́lọ̀ rí gbìjà sí ìjà wọ́n sì gbà wọ́n ṣe sí ìjà gbà tó aṣíwájú tọ́lọ̀ rí bá níjọ́ náà lọ́hùn, wọn sọ pé wọ́n ṣe dáa, wọn sọ pé wọn ò ṣe dáa, bó tilẹ̀ jẹ́ pé nǹkan tán ṣe yẹn dùn mọ́ wọn, ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ fi nǹkan ṣe yẹn fi hàn wípé nǹkan ṣe yìí dùn mọ́ wọn. Wọn sì rí wọn bá wí, ẹ ṣe lọ́wọ́ sínú ọ̀rọ̀ wọn, ìdájọ́ tẹ́ ṣe ta ló ní kẹ́ ṣe, wọn ò bí wọn. Ẹ kọ́kọ́ ṣe wò ó, kẹ́ wá ṣe, kẹ́ wá rí pé bóyá gbogbo lọ́wọ́ sọ fún yín pé bóun lẹ ṣe àwọn sọ pé ìjà tó bá ṣe pé mi ni mo wà nínú ìran yín, ẹni àkọ́kọ́ tí n bá kọ́kọ́ sọ pé kò ní nísinmi táwọn mọ̀ dà láàmú tọ̀sán tòru ní Alhaji Monsuru Ejide. Ṣé ìdílé yín ti lọ rí èpè lẹ́jọ́ níbi kí ló dé tó wá tanná wọnú ilé yín tí fi ń dààmú nú ilé yín? Kí ló fà á? Alhaji Monsuru wa lè sọ pé èmi náà kí mo tanná wọnú ilé yín o, àwọn kan tán mú wá tó sọ pé ọmọ inú ilé nìyí, ọwọ́ òfin lè lọ rí tẹ gbogbo àwọn tán wí yìí, ẹ wá lọ rí jókòó ti ẹjọ́ ẹlẹ́jọ́ tó fi ń ṣe ẹ̀rí ẹjọ́ tẹ ẹjọ́ ìyẹn ẹjọ́ tí kìí ṣe pé kanlẹ̀kanlẹ̀ jókòó lẹ kọ ìwé ìpẹ̀jọ́. À ń tí ń yẹ fún yín díẹ̀, à ń pẹ́ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé a ò fẹ́ kí ìyẹ̀yẹ́ yìí kọ́ pọ̀ lára yín, torí táwa ń ṣe ni pé ojú tí ọ̀rẹ́ mi ojú ò tì mí, olúwa rẹ̀ ni ò lójú tì í. Gbogbo bá ṣe ń bú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn odi kìí lómi ló fa bá ṣe ń bú Ògbómọ̀ṣọ́ ilé ayé lára ni, gbogbo bá ṣe ń wò wá lọ́lẹ̀ lẹ́yìn odi kìí nǹkan míì ló fa ilé ayé lára ni, sọ́ọ̀lẹ̀ lèmi ni. Ṣé gbogbo ń tán ṣe fún mi ṣé kò tí tó kí n sá kúrò ní online, ẹ̀yin gan ìran yín nínú ilé ayé lára tẹ́ ṣe fún mi ṣé kò tí kó kí n sá? But ọmọ akíní wá, a ò gbọ́dọ̀ sójó. Èwo lẹ fẹ́ fi hàn wá ní ìsìn tẹ́ fẹ́ fi sọ pé ní ìsìn pé ẹ fi dángájá ní ìsìn wípé ní tòótọ́ akínlẹ̀yìn náà níbi tí nǹkan tẹ̀ ń ṣe. Ìlú tó ṣe adúrú oore bá ń fún yín, ẹ kó ìlú yẹn kó wọn sápò, ẹ wò wá tẹ̀ lè taraka pàápàá kẹ ẹ mọ́ lè pe Alhaji Monsuru lẹ́jọ́. Gbogbo ẹnu ni mò ń fi ń sọ, ẹnìkan ò lè bá èmi dán wò. Èmi o, in tó mú mi dẹni tó jáde lórí kíní ìgbà kó tó di pé mo jáde mò ń ṣe fídíò, bàbá mi Alhaji Monsuru fẹnu kọlù, àwọn ẹlẹ́rìí sì wà lórí ọ̀rọ̀ yún dáadáa níbi mòlídì tó ṣe lóko. Alhaji Monsuru ti ń sọ pé ẹ mọ ìwà láì ní kankan wọn bàbá rẹ̀ gan, àwọn làwọn mú bàbá rẹ̀ lọ sí Mẹ́kà, ẹni tí ò lè dára rẹ̀ bọ́ tí ó fi wá sọ pé ń kọ́ àwọn èèyàn tó ti ń bá sọ̀rọ̀ ní òkò láti sọ ọ̀rọ̀ yìí. Mo tún tó ọ̀rọ̀ yìí sẹ láìpẹ́ yìí níwájú ìmọ̀ ń òkò ó ní bẹ́ẹ̀ ni, torí gbogbo wọn náà ti rí ìnárí yín. Àwọn tó jẹ́rìí sọ̀rọ̀ yẹn pọ̀ torí ọ̀rọ̀ gbangba ní níbi anniversary ni tán gba microphone tán condemn bàbá mi, tán condemn mi, ọ̀rọ̀ bàbá mi ló wà lórí ahọ́n mi di sin. I don't care, èmi mọ ìjà tí mò ń jà wípé ọ̀rọ̀ bàbá mi ló débẹ̀ ta fi wá rí i pé títa pèrè náà ti wá wọlé, a ò wá lè gbẹ́sẹ̀ kúrò ń bẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ fún yín, ṣé ẹ̀yin ò fẹ́ mọ ìwà aláìmoore? Ẹ ti wù sí mi, ẹ mọ̀ wá wù sí ìlú. Bàbá ní ká dákẹ́ wàláhì afẹ́ dákẹ́ kò ṣe dákẹ́. The most funniest thing tẹ́ bá tó wá rẹ̀ tó bá fẹ́ fún yín nímọ̀ràn, ẹ wà tó wá máa sọ fẹ́ni tó fún yín nímọ̀ràn pé yín ti ń sọ fún yín kódà ẹ mọ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ kàn ṣe sùúrù ni. Èyí ò ní pé wàhálà ti ẹ nìyẹn, ta lọ́rùn oníṣẹ́ táwọn èèyàn sì ń kú lọ. Reality là ń sọ fún yín. In tó tún bí wọlé ìpòjú wípé wọ́n tún wá lọ rí gbẹ́lòmíì wá. Mú fún tán sáré gbà tán láwọn tán ní àwọn sáìnì náà fi ìbò tán pé tó ní kó wá ṣe. Níbo ni Mufti padà, níbo ni Mufu padà gbé ọ̀rọ̀ ara rẹ̀ sí? Kí ló dé tóun náà fi lè jẹ́ náà ìbí mọ́? Torí pé ẹ ti nífura níjọ́ tí Yunusa ti sọ pé ó dà nǹkan sórí múmbàrí fóun. Ẹ pé kí wọ́n búra tí wọ́n bá ṣe mítìn lórí rẹ̀. Ìpé Mufu fẹ́ gbé òun torí pé Mufu gan náà sọ ni nínú rútúbà rẹ̀ tí ó ṣe ẹ̀mí gbé òun náà
tó yẹ pé kọ́nà ò lè bá fàṣírí gbogbo wọn kó lè bá tú. Mú fún ní Yunusa jẹ ìmáàmù ni òun lòún gbé ìmáàmù mi. Alhaji Monsuru fi sáré wá láti ibi tí wọ́n ti ń bọ̀ tó ti pè wọ́n pé wá gbọ́ o ẹni tán ní kó kírun lẹ́yìn pé nígbà tí Yunusa ò sí nílé yìí ó sọ pé òun ti gbé mi o. Alhaji Monsuru tó torí rẹ̀ sáré wá pé nǹkan táwọn jọ dì gẹ́gẹ́ bọ́n ti ṣe sọ pọ́nà lọ́mọ tó wà láàrin àwọn pẹ̀lú Yunusa táwọn tẹ́nìkan ò lè bá wọn yẹ̀ wò so kí lé ọmọ bá dàrú lójú kẹ́rìntì sáré wá káwọn abá wọn nínú mọ́sálásí. Mo ti sọ fún every video tẹ́ ṣe lórí ìrìn àjò mọ́sálásí yẹn bẹ́ẹ̀ máa ti yọ ọ̀ká mọ̀ rí mi bẹ́ẹ̀ máa ti yọ ọ̀ká mọ̀ rí mi bẹ́ẹ̀ máa ti yọ ọ̀ká kò tán lọ́wọ́ wa láti lè máa fi hàn. Nídìí èyí mò ń rọ̀ yín mò ń bẹ̀ yín ẹ̀yin ilẹ̀ rárá ẹ jáde ẹ sọ ọ̀rọ̀ ẹ má dàdé nìkan ẹ tó méjì ẹ tó mẹ́ta àmínà ọlọ́run bá mi sọ àwọn ọmọ rẹ pátápátá ọlọ́run bá mi ṣe wọn láwọn ọmọ alálùbáríkà. Olúwa Akin ó sọ̀rọ̀ tìtara ló fi sọ̀rọ̀ emotionally tó ń sọ tẹ́sí mọ̀mọ́ pé ń sunkún sínú nígbà tí fi sọ pé kí wọ́n wá júwe ibi tí ààyè ìyá àbí bàbá Yunusa bá wà nílé ayé rárá ká wá júwe rẹ̀ ká wá fi hàn wọ́n. Ọmọbìnrin yẹn ẹ wo bó ṣe dúró ní dúró Akin lórí ìlú ẹ wá múná lọ àwa sọ fún ipẹ jẹ́ ká lọ ẹ mọ̀ jẹ́ ká dákẹ́ tá a bá dákẹ́ tí wọ́n bá dákẹ́ ọ̀rọ̀ tara wọ́n bá wa dákẹ́ wá ní ẹ dákẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ mọ́ ẹ sá lórí ìjókòó ẹ mọ́ dúpẹ́ àdúrà ti gbà ẹ sọ pé Ọlọ́run bá gbọ́ tó bá yẹn ni. God is not like that. You don't ask, he is not going to give. Olóore ọ̀fẹ́ Ọlọ́run sóore ọ̀fẹ́ reality lẹ́gbọ́n tó ń sọ fún yìí kò sí oore ọ̀fẹ́ kan tó bá yẹ pé oore ọ̀fẹ́ olóore ọ̀fẹ́ aláàánú mi ẹ jókòó tí irú orin yín kẹ jókòó pé lóore ọ̀fẹ́ aláàánú yín ni wọ́n ní kẹ́ mọ́ sàlámùdìrìlá ẹ̀jẹ̀ yọ tẹ̀yìn lọ́rùn tán bá bí yín dá tó bá dá yín lójú tán bá bí yín dá ẹ jókòó sínú ilé fọ́gbọ̀njọ́ kẹ́ mọ́ fi ṣe àlámùdìrìlá kẹ́ pé jíjẹ mú mọ́ wàá bá yín nínú ilé kẹ́ mọ́ dìde ṣiṣẹ́ tọ̀ ẹ má dìde ṣiṣẹ́ tọ́. It is only in dictionary let you labor success before work alphabet ló jẹ́ kó rí bẹ́ẹ̀ but the best thing ilé tí Jésù ti sọ yín work and pray ẹ ṣe iṣẹ́ kẹwàá bẹ Ọlọ́run ti iṣẹ́ yín ẹ̀yin ò fẹ́ ṣiṣẹ́ ẹ̀sáàjẹ́ wọ́n gbà ti sọ pé wọ́n ti ṣe wáàsí wọ́n gbẹ́jà bẹ́ẹ̀ ṣe náà ìtí mọ̀ tí Ọlọ́run lójú ní pé kéèyàn mọ̀ dúpẹ́ fọ́lọ́run ẹ̀sáàjẹ́ àmọ́ dúpẹ́ fọ́lọ́run wá jókòó ẹ̀fẹ́ kan ṣe alhamdulilayi 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 ìgbà ẹ̀fẹ́ jẹ́ ẹ̀fẹ́ lọ ṣiṣẹ́ ọba ṣiṣẹ́ ẹ ṣe wọ́n de bàbá Buhari ẹ̀wọ̀n tí bàbá Buhari ṣe bó ṣe dákẹ́ bẹ́ẹ̀ pé kọ̀ mọ̀ kankan àwọn tó ṣe dáadáa fún Buhari pátápátá gbogbo pátápátá ló ṣoore fún. Gbogbo wọn ló ti torúkọ wọn lágbájá ọgbà tàmọ̀dọ́ ọgbà gbogbo ẹ̀yin tẹ́ sáré kálẹ̀ káàkiri pé torí pé kẹ́lẹ́ bá fún yín tẹ́ ń torí rẹ̀ dẹ́gbẹ́kẹ́ tẹ́ ń dá ẹgbẹ́ oríṣiríṣi tẹ́ ń ṣe gbogbo ẹ̀ kalẹ̀ bàbá wa gbọ́dọ̀ jẹ gómìnà ni wọn ò tí ì rán yín níṣẹ́ o tẹ́ ti ń pariwo kí lẹ rí mú bọ̀ torí bẹ́ẹ̀ ṣe nǹkan kan síbẹ̀ ni bí wọ́n ṣe ń ṣe láyé bẹ́ẹ̀ náà ń ṣe níjọba ọ̀run tẹ́ ẹ gbọ́dọ̀ fi ń ṣàdúrà in Christendom òdodo ọ̀run ni tó o bá ṣe òwò jẹ́ work and pray ẹ̀yin ayélujára ẹ̀ dìde sọ̀rọ̀ yín kìí ṣe gbogbo ẹ̀ lẹ́fìmọ̀ retí gbogbo akílódé ẹ fẹ́ pa wá l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n tún lọ rí gbájèjì wá ní ìsìn ìgbóla tó fẹ́ ṣerú eléyìí dà ìgbóla fẹ́ ṣerú eléyìí dà ẹ̀yin nìkan lẹ láwọn èèyàn tó pọ̀ ni tó fi dé pé ìran yín pọ̀ débi pé ẹ̀ mọ́ra yín ẹ fi wá wọn pé àwọn ọ̀mọ́ ẹ wà mọ̀ retí kó jẹ́ páwọn èèyàn náà mọ̀ bá yín jiyàn pé lágbájá yìí ṣe títí yín ẹ̀yin ṣe wárú ilé ìwé dín gbàdúkẹ́ pé kó nìṣó nílé bàbá yín kọ́ lórí ìfilé bàbá yín rìn tó bá wá débẹ̀ ọlọ́pàá oko gbogbo yín kí wọ́n á pé kí ni pé ilé ìlágbájá yìí ó lé ní igbó nílé bàbá rẹ̀ níbi tí ń jáde tí ń sọ pé lọ́ba nípa ilé ayédára pọ̀ ilé ayédára fẹ̀ lójú tí wọ́n dín ní gbàdú gidi gan sẹ́rí yìí ṣe ẹ̀rí kankan ṣe àmọ́ ọmọ inú ilé wa mọ̀ nírú àwa yìí tá à ń sọ̀rọ̀ pé inú ilé wọn gbẹ̀tọ̀ yín kí lẹ ṣe sí ṣe gbó síwájú kámẹ́rà láti kọ̀ndẹ́mù tí wọ́n ṣe
nígbà tí ó pé kìí ṣe torí tí yín náà fi ń ṣe torí Ọlọ́run náà fi ń ṣe nígbà tá a fi ṣe torí tí yín ti kọjá nígbà tá a fi ń ṣe torí tí ẹni yé tì mí o inú ọmọ ọlọ́pàá fún yàn ìgbà tí mo fi ṣe torí ilé yín ti kọjá ìyìn tí mò ń ṣe ní ìsìn mò ń ṣe lórí torí ẹ̀tọ́ àti torí ìlú ni mo fi ń ṣe àmọ́ tó wá pé torí títí yín ni ó ti fọ́ yín dànù tipẹ́ ó ti fọ́ yín dànù pátápátá tipẹ́ tẹnujọ́ mẹ́ta ìwọ́n tó lọ rí gbégbékúgbé wa bá wa gbógun wọn sọ tó lajú yín lẹ́bàá ẹ̀ tó wò tó wá fẹ́ dá problem tuntun kalẹ̀ mo sọ fún pé tẹ́ ẹ̀ bá sọ́ra you want to become a seasoned film do it has come to an end now by the grace of Almighty Allah. táwa ní kó jáde kó ẹ kọ́kọ́ jáde ní ìsìn kẹ pariwo kẹ gbé fọ́tò rẹ̀ jáde kẹ ẹ ò mọ́ kẹ trace onítàn kẹ fọlọ́pàá gbé pé bóun ló ṣe jẹ́ tó fi débì trespasses lórí mọ́sálásí ìlú mọ́sálásí ilé ọba musa wa jókòó sí nìkan wọn authorize nìkan kọ́ mọ́ bọ̀ àwọn kan wá sponsor wọn láti fi kàn mọ́ ṣerú rẹ̀ àwa sọ fún yín pé èyí mo lọ rèé sọ tẹ́tọ́ rẹ̀ gbé àkọ́pù sí mi lọ́wọ́ níjọ́sí lọ́hùn tí mo sọ tí ń bẹnu statement náà bí mi lè rè pé mo sọ pé wọ́n recruit àwọn èèyàn nínú mọ́sálásí ṣé recruitment ò ti fi hàn ní ìsìn kò sọ̀rọ̀ kan tí mo sọ rẹ̀ tó bọ́ọ̀lẹ̀ lásán mo sọ fún yín pé tí mo bá sọ̀rọ̀ mo máa sọ̀rọ̀ nínú jazbu ni nínú ẹ̀mí mo ti máa sọ̀rọ̀ èmi gan tí mo bá sọ̀rọ̀ kan báyìí tí mo bá jókòó tí mo máa wò mo máa wo fídíò mi kí n tó post ẹ̀ máa wo báyìí máa tún mọ shock ní pé èyí ṣé wọn náà lọ sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ yìí ò ní dá síbi kan èmi gan fúnra mi tí mo bá wo fún mo bá ṣe kéyìn tí de tí mo bá fẹ́ ẹ̀dí tiẹ̀ máa kọ́kọ́ wò mo máa wo fídíò tèmi gan bí ẹ̀mẹ́ta bí fi máa pẹ́ mo máa wo fídíò tèmi bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin àsọ̀fìtà tí mo fi ṣe fídíò lọ́wọ́lọ́wọ́ ní ìsinmi ṣe sọ fún yín ní nǹkan bí aago 10 àárọ̀ ni mo fi ṣe fún yín probably nígbà tẹ́yọ̀ bá padà sí mọ́ rí fídíò ní ìsìn o lè ṣe kọ́ ikú bẹ́ẹ̀ láago 7 alẹ́ ni ìṣẹ́jú mélòó àbí wákàtí mélòó ẹ̀ fi ń lóde tẹ́yọ̀ bá ti ní dáadáa but máa tún wò bí mo máa lọ síbi iṣẹ́ mi máa wo díẹ̀ mo bá wà nínú mọ́tò gan náà ni máa gbé APC máa lè rọra mọ́ wò lọ nínú commercial mọ́tò máa tún mọ bíra mi ṣé mi náà mo sọ kí ni inú ẹ̀mí ni mo ti máa sọ tí mo ń sọ pé Ọlọ́run ọba ló rán mi ní tí mo ń sọ ẹ máa béèrè ó jẹ́ kẹ̀kẹ́ ló tẹ̀ mọ́ rí tí mo gbéwèé dání báyìí tí wọ́n ń kà tọ́ba ẹ̀ lẹ́yìn ìwé mi tí mo ṣe èmi ni mo kọ́ láti fi prove fáwọn ayé wípé a ti ṣe kíní síwájú rí mo ṣe ń ka ẹ̀ yóò jẹ́ kẹ́ mọ̀ pé nítòótọ́ mo ti a ti ṣèwé yìí kalẹ̀ kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ ń hun lọ́rọ̀ wípé ńgbà tọ́rọ̀ wá dé tán ní ìsìn lọ́wọ́ aṣọ pọ̀rọ̀ wá gbọ́n mọ́ wọn lọ́wọ́ lójú kó mọ̀ sọ tí ń sọ yìí it's something I have done pẹ̀lú bọ́ọ̀lù ọba ti ṣe rán mi mo ń rọ̀ wá mo sì ń rọrí ayé lára ẹ check ara yín nílé lóko lẹ́yìn odi ẹ mọ̀ kògùn jà wá ẹ̀yin nìkan fúnra ara yín nǹkan mẹ́rin nínú ìlú yìí nínú ìlú Ògbómọ̀ṣọ́ yìí nìkan nǹkan mẹ́rin ni gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ pé nǹkan tó lágbára ni ó tún wá jẹ́ pé yìí náà láti wá máa bá nínú pé tó wá ń ṣojú ẹ tún ṣojú ahọ́n ẹ sì ń fẹ́ ẹ̀tọ́ no kò possible gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ fún yẹn lórí òru tó bá ṣe put yourself in our own shoes èmi nìkan kọ́ o ẹ mọ̀ pé lọ́ba níkà ní pariwo torí pọ́rọ̀ tèmi ni wọ́n ń gbọ́ ni ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n lè dákọ̀ ẹ̀fún wọn lè ṣe láàrín wọ́n lè dákọ̀ ṣe láàrín wọ́n lè dákọ̀ wàláhì súnmọ́ bí láìlẹ̀ ìlàkùwà ẹ túnra yín pé kẹwọ́rọ̀ tẹ́ bá sọ tẹ́ bá ti ṣe léyìn lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn tó ń ti gbé nǹkan tẹ́ bá ti ṣe léyìn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yin gún òjókòó kẹrù rí ni yẹn dìde láti bí lọrí mi lọ sí Kaduna tí ẹ bá ń pọ́nà lọ́ba wa yọ ọmọkùnrin yẹn tí wọ́n bá fẹ́ pàdánù ló ṣe pàdánù ni ní ìsìn kan sẹ́yìn ní mọ́sá ẹgbẹ́ sì mọ́ ṣe gbá ẹ̀dẹ̀ ṣé bó ti ṣe ṣe ṣé kò tó kẹ́ ti pariwo rẹ̀ jáde ẹ gbà wá o wọ́n tún ti wọ́n àwọn ìran wa lọ́hùn kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ mọ́ ọmọ yìí tí kò tiẹ̀ kẹ́ ti pariwo jáde ẹ tó sẹ́ni tí ẹ tó bá ń pariwo ẹ tẹ́ wá lórí sí ọ̀rọ̀ tó ṣe wá lórí sí ọdún fídíò ọ̀rọ̀ tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń pósì ẹ ti wà lọ́wọ́ tèmi gan tipẹ́tipẹ́ yẹn ṣe pé mo sọ pé wáyé ọjọ́ tó ti kọjá ní láàrin ọ̀sẹ̀ yìí náà ní ìjọ tó ń ṣe náà alẹ́ orújọ́ náà ló ti tẹ̀mí lọ́wọ́ ẹgbọ́n nǹkan ti pírí ń ṣàṣì lọ́wọ́ báyìí ní Kaduna báyìí gbogbo àwọn stories yẹn kẹtù ẹsẹ̀ wá gbọ́ ẹ̀nà wọn sáré rẹ̀ pé kọ́mọ́ gbèsè ní what does it take you people kẹ́ mọ́ pé ẹ̀yin ẹ̀yẹn gbà wá o ẹ wo nǹkan tí ń ṣàtúnṣe o kódà evidence rẹ̀ ní o fídíò kí ni evidence rẹ̀ ní ẹ jáde ẹ fi hàn ayé náà ẹ̀tún ẹ̀sẹ̀ ń retí pé ibi tẹ́gbẹ́ ti fẹ́ gbowó láti ṣe conference call
àbí orúkọ rẹ̀ ti jẹ́ press conference láti fi pariwo fáyé case wà ní court. This is genuine evidence. Ẹgbà oníkankan ṣe pẹ̀lú tó wà ní court. Press release ẹ dákun ẹgbà wá o. Ìtí Yunusa tó ń ṣe ní o within 1 week ọlọ́ ṣe báyìí ní Kaduna o bá ń ṣe ṣe tó ṣe l'Ógbómọ̀ṣọ́ ni o ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹmẹ́ṣẹ̀ rí wa nípa tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ o ẹ̀yin ará Kaduna ẹmẹ́ṣẹ̀ rí wa ní a tún lè fẹ́ fún yín nímọ̀ràn ẹ tó sá fún wa gbogbo àwọn tó lè fún yín nímọ̀ràn lórí ìrìn yìí ẹ sá fún wọn ẹ ti wá gbàgbé ẹ ti wá gbẹ evidence fún yín lílẹ̀ ẹ wá ṣe báyìí ẹ wá ṣe bí ọba bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ ń jìjàngbara ẹ̀yin lẹ́ ń gbà kan ara yín àwa yóò wá wúlò mọ́ àwa jẹ́ tẹ́ wá sanwó tẹ́ wá san mí rẹ̀ dànù ẹ ò tiẹ̀ bẹ̀rù orí ẹ ò bẹ̀rù ẹlẹ́dàá tí mo fi ìyàwó àtàwọn ọmọ ẹlẹ́dàá lọ rẹ̀ tì ní mọ́lé torí àwọn ìran yín ẹ ò bẹ̀rù olóhùn ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ ò ronú adúyà ẹbí ìyá tó fi jẹ ìran mi tó fi jẹ mí torí ìran yín ẹ tó wá mú mi lọ́tà mo sọ̀rọ̀ tàbá pẹ̀lú mi ni oyún òyìn mú báyìí ní bí ìgbà tí ẹ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ sẹ́ni kan fún un dídéde gbé kọ́ ọba ẹgbẹ́ pé lọ́ba ní ká sàlámù àlékún alẹ́kùn sàyẹ́ kàrọ̀ wàlá ẹkú takuntakun akànníká kí yín ni akànníká béèrè àlàáfíà yín ni nínú wàhálà ìmórè tó wà lára yín mò ń kọ́ndẹ́mù yà ní ìmáàmù lè kú nílẹ̀ ayé lára àmọ́ ayé gbọ́dọ̀ mọ̀ yín lórí pé kọ́ mọ̀ bá dára dé yín gbogbo ẹni tó bá lóun bá fẹ́ kú torí tí ẹ padà fi rúbọ ni tí mọ́lé láìsẹ̀ kan lẹ́ẹ̀ni láìsẹ̀ kan láìsẹ̀ méjì lórí yín aside from that wọ́n tún lù ní ọwọ́ ọmọ ilé yín bẹ lára lúlù no any single move ẹ lọ́jọ́ ní court ẹ tẹ̀ tún lè sọ níwájú your lordship even nínú àwọn tó ń sọ̀rọ̀ fún wa lórí ọ̀rọ̀ ìlú yìí níjọba ẹ̀bá ìtàn wá sí kóòtù kẹtù lọ́ọ̀yà lẹ́ sọ fún tí ó sọ̀rọ̀ ó wúwo lẹ́nu yín láti sọ you expect me to talk. yóò wá gbára kí n wá kankan lọ́dọ̀ yín ọ̀dọ̀ Ọlọ́run ni mò ń ti wá àmọ́ just to tell people that ayélujára kọ́lẹ̀ ń jà fún ẹ̀dá kòtò Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní tẹ́ fẹ́ sáfọ́rọ̀ yẹn mọ́ sáfọ́rọ̀ yìí ẹ jẹ́ ká jà fápèrè torí wọ́n ti fi ọ̀rọ̀ wọn bá àpèrè lórúkọ jẹ́ lọ́ba ní ká ó kíkì gẹ́sì lọ ayédára àtọ́ ṣé mi ọmọ wọn kò lówó lọ́wọ́ tẹ́lẹ̀ tí mo fi ń pariwo tí mo ń pa àdúgbò gba mo fi ń pariwo sẹ́lẹ̀ pọ́wọ́n náà fún mi ló tí mo fi ṣe àti gba mo ti ń ṣe wàhálà yẹn bọ̀ sọ pé àwọn lórí ìrìn àjò yìí iye tá a fílẹ̀ fún ẹni yìí ẹ béèrè náà nígbà táwọn Alhaji Moshood tẹ gbé pọ́blẹ́mù ńlá kan dìde fún mi pé wọ́n sọ pé ta lọ́rọ̀ níṣẹ́ tí ń ṣe ordinary ìwé ni mo ní kọ́kọ́ ń bá náà láti gbé ẹ̀jẹ̀ ìjà kọ̀wé kákọ̀wé ẹ̀ pamọ́ náà ká mọ̀ sọ pé ilé ayé lára ló fún mi níṣẹ́ ìpè kí n mọ bá wọn ṣe láti mọ fi protect wọn nígbà náà tí mo tí mo gbogbo tí ń lọ dáadáa kó tó di pé àwọn tó mọ òfin sẹ̀sẹ̀ tó wá kọ́ mi àtàwọn lọ́ọ̀yà mi tí mo fi jáwọ́ kó lórí ọ̀rọ̀ wọn ordinary letter tí wọ́n fi kọ́ láti sọ pé àwọn kí mi lọ́wọ́ lórí tí mo ń ṣe pé mo ń gbà wọ́n lẹ́ni mo ò lè kọ́ láwọn lọ́ọ́ rí ṣe meeting àwọn lọ́ọ́ rí mọ̀ ìbámu bá ṣe meeting tí wọ́n bá fẹ́ rò tó ti náà wọ́n sì ń gbé mi èyí tí àtìmọ́lédè rí kẹ́nìkan nínú wọn kó dé báyìí kó pè mí nínú àwọn aṣíwájú wọn pé assalamu alaikum káàbọ̀ àṣẹgbọ́pẹ́ ti dé ẹmọ kó rọ wá o Ọlọ́run yóò mọ̀ ṣe dáadáa fún yín Ọlọ́run mọ̀ ṣe kí ni ẹ béèrè lọ́wọ́ wọn ṣẹ́fẹ́ fi tó ń tọ́wà lẹ́yìn ìsìn ṣẹ́fẹ́ fi yín kábíyèsí ọ̀gán fún ara rẹ̀ tẹ́yìn bá fẹ́ fi yín kábíyèsí fún ara rẹ̀ ní ẹnìkan ò lè dé kọ́ mọ̀ pé ra ẹ̀ lọ́mọ inú ilé kó wá mọ̀ ṣe rútúbà nínú mọ́sálásí kábíyèsí mọ́sálásí ìlú kẹ́mọ́ ti jáde kẹ́mọ́ ti pariwo pé tí wọ́n bá dàpọ̀ dà kí kábíyèsí wa mọ̀ wò yín níran wọ́n gbèsè ìṣẹ̀lẹ̀ àbẹ́ ìṣẹ̀lẹ̀ wọn á retí pé kábíyèsí ń sọ̀rọ̀ kẹ́tọ́ ní nǹkan tó tún fi bàlúrú kọjá wọn ní kìrìsìtẹ́nì ní ń dá sọ̀rọ̀ mùsùlùmí èyí tẹ́ jẹ́ mùsùlùmí ò lè dá sí fúnra ara yẹn tẹ́ bá tó wọn fẹ́ dá sí ẹ̀ tó wọn lọ rí mú nínú àwọn àfà tó yẹ pé ìjẹkújẹ ni wọ́n wá kálẹ̀ káàkiri àwọn lẹ́wọ̀n àmọ́ ìran kálẹ̀ káàkiri tẹ́ bá wá ṣe tán tẹ́ bá ti wá há ẹ wà mọ̀ sáyé lọ sọ́dọ̀ ààrẹ mùsùlùmí ẹ mọ̀ sáde lọ sọ́dọ̀ Basọ̀run ẹ fẹ́ ṣe prógrámù nínú ilé gẹ́gẹ́ fẹsẹ̀ mọ̀ sáyé lọ sọ́dọ̀ gbogbo wọn ẹ̀yin gẹ́gẹ́ olè sáyé láti dìde yín lórí ìrìn àjò yìí péèjì wo lẹ ní láti pẹ́ fi ń fáìtì fún nǹkan tó wà nílẹ̀ àbí ẹ sọ fún wa pé blọ́gà wo lẹ ní tó dìde fún yín tó pé torí tí inú fi ń ṣe tó ń ṣe nígbà táwọn náà ṣe báwọn náà dákẹ́ pé nígbà tó rí pé ọfẹ́ débi tó bẹ̀rẹ̀ sí mọ́ dé kí n pẹ́ fẹ́ padà wí
sẹ́ẹ̀ sọ fún mi bá ti lè rojọ́ púpọ̀ jù ẹ wá ibi tó dùn ibi tó tutù lẹ́ ń wá kiri sẹ́ẹ̀ sọ pé a ti lè rojọ́ púpọ̀ jù bí Síkírù ṣe ya bí bó ṣe ya tara rẹ̀ tó yùn ó lè ti bú mi níbi àwọn ọ̀rọ̀ tó sọ but Síkírù ò lè sọ pé mo ti rojọ́ púpọ̀ jù kákó wá pé ìtẹ́ ń sọ pé yìí nílà ká ẹ̀pẹ́ yìí lè gbẹ́gbẹ́ lórí nǹkan tẹ́ ń ṣe it's better you adjust yourself wàláì ẹ adjust ara yín kẹ́ ẹ ṣe torí tèmi torí kẹ́ ẹ lè bá a mọ́ bá àánú pàdé nínú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí yóò jẹ́ kí àánú jìnnà sí yín ìgbé ń ṣe pé o reality ni mo ń sọ fún yín ló ti délẹ̀ yẹn tí ń lọ sóko tó ti fẹ́ mọ mú yín lọ́kọ̀ọ̀kan yẹn àwọn náà là ń tún pariwo jáde sẹ́rù kọ́rọ̀ tó ń sọ kárẹ̀ nínú platform yẹn sẹ́rù kọ́kọ́ jẹ́ Ògbómọ̀ṣọ́ ni n tá à ń sọ ní tí ìbá bá fẹ́ ni tó bá wà ní lóde kọ́ bá wa gbọ́ sẹ́rù kọ́rọ̀ tó ń sọ sọ́kọ́jọ́ Ògbómọ̀ṣọ́ ni political platform ní gbogbo eléyìí the agitating remains there it doesn't go farther kò go farther than Ọ̀yọ́ àfàwọn tó bá wà ní Èkó nǹkan tó bá jẹ́ pé mẹ́mbà tó bá wà ń bẹ̀ nìkan ni wọ́n bá yín gbọ́ how many people knows what is going on ẹ̀mọ́ àwọn èèyàn tẹ́ ń pè wá ní ìsìnkú bí wá lè ẹ̀dá ẹ fún wa ní evidence lórí Yunusa kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ ṣe wá dúró evidence tàbí ṣe lórí platform kọjá people still don't know ẹ bá fi 100 hours kẹfì rojọ́ sórí platform it doesn't take anything ẹ jẹ́ kéèyàn mẹ́wàá kó rí yín lórí YouTube kéèyàn mẹ́wàá kó rí yín nínú Facebook it's as good as 10 million iná rí yín it's as good as more than that. It's better kẹsì gbogbo àwọn tẹ́lẹ̀ tó ń ṣe àwọn blogger tẹ́lẹ̀ tó ń ṣe ní sá ilé ò lẹ kí wọ́n kú iṣẹ́ nínú ogun wọn ilé ò lẹ kí wọ́n pé kú iṣẹ́ nínú wọn ẹ wá lérò pé ẹsẹ̀ lérò pé ẹmọ́sọ̀rọ̀ yẹn ló yẹ kí gbogbo wọn dákẹ́ ni they are all fed up ẹgbọ́n nǹkan ṣe ọmọ àlè kan náà tó ti gbé wọ̀lú yẹn tó bá wá wù yín kẹ jáde sí tó bá wù yín kẹ mọ́ jáde sí tó bá fẹ́ dà wá láàmú tẹ bá fẹ́ mọ tó bá pẹ́ yín lẹ́mọ̀ produce ẹ̀yin ò produce àwọn ọmọ tó mọ̀ sọ̀rọ̀ tó bá pẹ́ yín lẹ́mọ̀ àwọn tẹ́nu wọn dáńtọ́ iṣẹ́ ìlà àwọn ọmọ àlè lẹ́ni nínú wọn tẹ́nu wọn dáńtọ́ tó lè máa pariwo tó bá pẹ́ yín lẹ́mọ̀ prepare ọmọ àlè fún Alógbómọ̀ṣọ́ tó mọ̀ fi dá wàhálà kákúkú fẹ́ ká da yín lójọ́ ẹ̀fọ́ Ògbómọ̀ṣọ́ nísìnyí tẹ́yìn tẹ́ ní nǹkan bá lè jáde kẹ pariwo bá ọmọ àlè làwọn kí ni kẹ bẹ̀rẹ̀ sí mọ́ pariwo lé lórí wàláì mo dé sí yín lọ́rùn máa bá yín fa ibi dẹ́pẹ́ tó bá kẹfẹ́jọ́ mi sùn jù bẹ́ẹ̀ lọ wàláì tálá mi ò ní jáwọ́ nínú ọ̀rọ̀ yín tó láwọn àmọ́ nǹkan tójú wá rí tí wọ́n bá gbẹ́kúnlé tó dá yín mú dànù tí ìbá gbọ́ láwọn ẹni tó wà lára tẹ tara wọn jáde tó ń wà nílé téèyàn ń gboṣẹ́ Ọlọ́run mọ́ wọn lára èyí tẹ́ kú yẹ ẹ ò kú dá èyí tẹ́ kú yẹ ò kú dá n tó bá wù yìí kẹwì ẹ sọ pé mo ní ẹjọ́ wà láàrin ọdún ń bà mí jẹ́ ní sọ́kò bọ́ọ̀bù mi n tó mú tẹ́fì lè pàdé mi náà tẹ́fì pẹ́fì pé kánà mi wọ́n fi lọ lórí kéèsì yín ni wọ́n sì ń nà mí ní court ẹ̀ sì lè pè mí pé kí n pẹ̀lẹ́ ń bẹ̀ ẹ́ bò ló ṣe rí. A lot of people are tired of you a lot of people are seriously tired of you ẹ má jáde sọ̀rọ̀ ọmọ àlè kan ló tún lè jáde yẹn ẹ jẹ́ kẹ́lẹ́ ìwé náà kó tó wọ́n ṣe fìlẹ́ngẹ́ àwọn tọ̀hún tán di káàmpù tán lọ rí báwọn ní ìsìn òjì kan kí wọ́n ní ìsìn ọmọ àlè náà tó padà ẹnìkan náà tó lọ rí gbé wáyé láti ìlú ibì kan tán nípa àwọn ṣìǹkan lé wa lórí l'Ógbómọ̀ṣọ́. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.